Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn yàjóyàjó ni mo mú wá sétí ìgbọ́ yín láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24. Ọkọ gún ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ pa, ó tún dáná sunlé mọ́ lórí ní ìpínlẹ̀ Èkó. Ọkùnrin kan ẹni 30 ọdún Motúnráyọ̀ Ọláníyì ni ó ti di èrò àhámọ́ iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn tó gún ìyàwó rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ sílé Ọlájùmọ̀kẹ́ lọ́bẹ pa ní àgbègbè Amazing Grace Estate Ẹlẹ́pẹ̀ nínú Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó. Ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ọjọ́ Ẹtì, ọjọ́ 4 oṣù kẹwàá lẹ́yìn tí èdè-àìyedè bẹ́ sílẹ̀ láàrin tọkọtaya náà. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ wọn tórúkọ rẹ̀ ń jẹ́ Benjamin Ọ̀dẹ́yìn fi léde fún àwọn akọ̀ròyìn fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé Motúnráyọ̀ gún ìyàwó rẹ̀ lọ́bẹ ní ọ̀pọ̀ ìgbà tó sì tún tì mọ́ inú ilé wọn kó tó di pé ó dáná sun ilé náà. Ọ̀dẹ́yìn fi kún pé afurasí náà fi àpá sí ara tiẹ̀ náà lẹ́yìn tó ṣekú pa ìyàwó rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn dé síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé tí wọ́n sì rí òkú Ọlájùmọ̀kẹ́ nínú ilé náà lẹ́yìn tí wọ́n pa iná tó ń jó. A gba ìpè ní ọjọ́ 4 oṣù kẹwàá ní àgọ́ wa ní Ìkòròdú pé tọkọtaya tuntun kan tí orúkọ wọn jẹ́ Motúnráyọ̀ Ọláníyì ẹni 30 ọdún àti ìyàwó rẹ̀ Ọlájùmọ̀kẹ́ ẹni ọdún 25 ní èdè-àìyedè bẹ́ sílẹ̀ láàrin wọn nílé wọn ní Amazing Estate Ẹlẹ́pẹ̀ nínú Ìkòròdú. Lásìkò yìí ni ọkọ gún ìyàwó rẹ̀ lọ́bẹ pa tó sì tì mọ́lé kó tó dáná sun ilé náà. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn gbé Ọláníyì lọ sí ilé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú kó tó di pé wọ́n mú lọ sí àhámọ́. Bákan náà ni wọ́n ti gbé òkú olóògbé lọ sí ilé ìgbókùúsí ní Ìkòròdú fún àyẹ̀wò tá a mọ̀ sí autopsy. Ọ̀dẹ́yìn ní ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Àníri jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó. Orúkọ tèmi ni Ọlárewájú Kẹ́misọ́lá láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24. Ẹ máa bá wa subscribe sórí ìkànnì Jígí Alára ìkànnì 24. Ó dàbọ̀. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.